but èmi ò mọ̀ mi lálàkọ pẹ̀lú ẹ̀mí ní anything jẹ́jẹ́ tèmi lèmi jẹ́jẹ́ tiẹ̀ náà ló náà lọ. kò sí ní tó ká bàbá pẹ̀lú olóbìnrin. ní nǹkan tó pa á pọ̀ ó ní. kò sí ní tó ká bàbá pẹ̀lú olóbìnrin. wọ́n kàn mí mọ̀nàkà kí ni o kàn án. ẹja farabalẹ̀. tí n bá ní kankan ọ̀kàn mi pẹ̀lú obìnrin yìí òkúrọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé bí mo níyàwó ńlẹ̀ kí mo ọ̀nà wọn mo fi gbafẹ́. àmọ́ òun ni kì í ṣe mi ò ní bùkátà kan tí mo fẹ́ ràn án lọ́wọ́ ní pẹ̀lú ẹ̀. ayyakallah. uhibbul banati. البنات فرض على كل نفس كريمة فإن شعيبا من أجل البنات أخذ أمه الله موسى كليما أحب البنات فحب البنات فرض على كل نفس كريمة وإن شعيبا لأجل البنات أخذه الله كليما. ẹni bá ti bímọ obìnrin tó pọ̀ bàtà ó pọ̀ lẹ́nu ọ̀nà rẹ̀. Allahu akbar. bẹ́ẹ̀ bá ti bímọ obìnrin tó pọ̀ bàtà ó pọ̀ lẹ́nu ọ̀nà rẹ̀ ni ọba ló wàá ṣàna lọ́dọ̀ rẹ̀ èèyàn ńlá wàá ṣàna lọ́dọ̀ rẹ̀ gbogbo nǹkan ní wàá ṣàna torí kíni torí obìnrin ẹ̀rọ àbàdàdà àwọn bí obìnrin tó pọ̀ irú àwọn tó bí obìnrin tó pọ̀ ni ọlọ́run ò tí ní kémi lóbìnrin bí àmọ́ àwọn tèmi èmi ò máa lọ kọ́rọ́ ni èmi ò máa lọ ṣàná ni irú àwọn àbá àdáwọ́dá wọ́n máa wá kó bàtà sẹ́nu ọ̀nà tí wọ́n ní. mo bá